ṣáà sọ fún ẹ Ṣọlá pé return of Arinze is a movement, it's a movement. Ani ẹ má bú Lizzy mọ́, ẹ má bú Lizzy. Thank you for the free advert. O ṣé my dear. O kú iṣẹ́ tó ṣe ò ní jèrè kankan lórí ẹ̀, but o ṣé o kú iṣẹ́. Help us pariwo ẹ̀. Thank you for the advert. Ṣé o ti rí àti good publicity àti bad publicity níbi tá a dé yìí, everything is welcome. Nǹkan tó bá ní ní wèrè tó bá ní ẹ wá display. Wọ́n ní return of Arinze náà sọ lọ́wọ́lọ́wọ́, everybody go dance. Ṣọlá pé you go shake ni, you go dance, you go twerk. God of Arinze ní 2 days 100 million ó dá play eré ló pé ni. O ráwọn ọmọ ológo tó ṣàṣìnú ẹ̀ ní, o rí Fúnkẹ́, o rí Mercy, o rí Juma, o rí Priscilla àná. Don't you see them Chioma good hair? Ṣó ti rí pé wọn kì í ṣàṣàkóso society. O premier wà àwọn èèyàn ńláńlá, èèyàn bí èèyàn. Ọjọ́ wo ló ti o wish kó wà ń bẹ̀? Ṣọlá pé o wish kó wà ń bẹ̀. Queen Mother is ògo tó ń sọ lọ́wọ́lọ́wọ́. Ògo tó ń sọ, ògo tó ń gbé ògo mi. The return of Arinze anytime any day. Wọ́n ní kó má stop ṣe bẹ́ẹ̀. Kó má ṣe bẹ́ẹ̀ mọ́. Pé thank you for the advert. Èwo ni a mọ̀ pé inú Ìdúmọ̀tà ló ti lọ ra gold, tó ti lọ jí gold tó ṣe fake transfer. Bọ́ àtúmọ̀ kó tún ti ń ṣe identity theft tàbí báwo ni pé Mother ṣe pé yẹn náà. Ṣọlá pé gbogbo olè jíjà ni. Ìwọ náà ló ṣe fàyàwọ́, ìwọ náà ló lọ jí ọkọ ọlọ́kọ gbé, ìwọ náà ló tún lọ jalè inú Ìdúmọ̀tà, ìwọ ló tún lọ ṣe identity theft torí Ọlọ́run tó tún lọ ń gbé fọ́tò onífọ́tò. Lẹ́yìn ìgbà gbogbo nǹkan tó ti ṣe tó tún lọ sínú kọ́mẹ̀ntì mẹ́wàá aláká tó tún lọ ń bú mẹ́wàá aláká torí pé ó fẹ́ wo fíìmù dábàá ìfọ́ tí dandan ni kéèyàn ọbẹ̀ ìṣe ni. Ó ní sí ìṣẹ́ ti sọ pé wọ́n lọ yáwó ṣe executive producer lóònù ni wọ́n lọ gbowó ni ọmọ ẹni sọ pé já lọ wò ó sì kówó má bàa wọgbó rí ló ń sunkún kiri tó sùn. Thank you for wo bó ṣe ń sá ọkàn ẹ ò ní balẹ̀ sí ẹ pẹ̀lú ògùn Ọlọ́run ọkàn láti gan ò ní balẹ̀. Láti gbọ́dọ̀ wọ ṣẹ́ẹ̀tì Arinze ni kó máa polówó ẹ pé return of Arinze return of ó máa wo ẹ máa sáré nu lẹ́yìn ọkàn ní ò ní balẹ̀. Sórí kò mọ́ sọ pé kò tí ì yẹ kó máa sunkún sí 10 billion ṣì dúró ṣì ní sùúrù 10 billion à ń gbé kínní lọ. Kò tí ì yẹ kó máa sunkún kó máa jà kó máa bá rẹ jà. Wọ́n ní kó lọ lo oògùn ẹ kó ní sùúrù kó sinmi náà because sórí mò ń sọ fún ẹ pé wàá ìwọ báwo ò ní kígbe return of Arinze kò possible. Ò ní ṣe ìpolówó tó ń sanwó fún kò possible dandan ni. Ó mọ ní tọ́nà Ìyábọ̀ Òjó tó bá ti ń jà fún Ìyábọ̀ Òjó báyìí every one of you àti wèrè Bukky eyín ikú ó sọ pé fíìmù yẹn ní tààtọ̀ bẹ́ẹ̀ sì ṣe pé fún Bukky pẹ̀lẹ́ tiẹ̀ ìwọ náà amúra máròdè ni. Ìwọ náà mọ tó bá dé UK wàá lọ wò wàá disguise wàá wọ ìjáàbù wàá borí wàá lọ wò. Ó lè jẹ́ pé Ṣọlá pé gan ti borí ó ti lọ wo fíìmù yìí. Ṣé o ti rí o rí advert tó sáré fún within how many days Ṣọlá pé o ríṣẹ́ Ọlọ́run ọba o rí bó tún ṣe gbé kinní yẹn sókè. Gbọ́wọ́ mi rókè mo ti gbọ́wọ́ ẹ̀ sókè nsìn Ṣọlá pé o rí advert tó ṣe lójú tiẹ̀ negativity o fẹ́ bà fíìmù jẹ́ lójú tọmọ aráyé positivity ni èrò bí eléyìí èrò kún bẹ́ẹ̀ ni pé ó ṣe kíni ó Bàdóskì ó lẹ́tìkẹ́ ó ṣe kíni ó rinlẹ̀ ó kanlẹ̀ gbọ̀ngbọ̀n every way to cinema ní sold out gang. Ó pọ̀ létí ó wúwo lọ́wọ́ Ìyábọ̀ Òjó ni stop playing. If you play you go learn. Ṣọlá pé you are learning. Torí ẹ̀ ló ṣe ń gbọ́ kiri ń comment wo bó ṣe ń bojú ẹ̀ jẹ́ kiri ń comment section. Wo bó ṣe ń insult ẹ̀ kiri. Wọ́n insult ẹ̀ débi pé ó tún delete comment ẹ̀ kò ń báyìí. O rò pé ó fẹ́ lọ bá ti Ìyábọ̀ Òjó jẹ́ tara ẹ̀ ló tún wá bàjẹ́ in the process. Sorry, you think Ìyábọ̀ Òjó will come ó máa bẹ́ẹ̀ pariwo wo ìwọ fún ara ẹ̀ you have already on your own self-destruct button. O ti gbẹ́sẹ̀ lé self-destruct button tó máa bà ayé ẹ̀ jẹ́ lórí social media. Sorry bó ṣe wá kó deadly ó lo reverse psychology fún ẹ. Ó ní thank you for the free advert. Wo lọ́nà bá ti fọ́ tẹ́ ẹ̀ hàn ẹ̀ Ṣọlá pé ó lè pa Ìyábọ̀ Òjó mọ́. Ọlọ́run ti fojú ẹ̀ hàn. Bẹ́ẹ̀ ni ìwọ ló ta Queen Mother ó lè pa Ìyábọ̀ Òjó mọ́.
ó rí iṣẹ́ tó ṣe ni. Ó ní iṣẹ́ yìí ò mà kí ń ṣe iṣẹ́ YouTube, kì í máa ń ṣiṣẹ́ DVD. Ó ní iṣẹ́ tá a lọ yà ní Ghana, Tanzania, tá a tún wá Naija, tá à ń yà kiri different countries. Ó ní kí máa ń ṣe iṣẹ́ YouTube, wọ́n á ṣayé àtijọ́ DVD. Iṣẹ́ sinimá ni. Ṣọlá gbé òwò sinimá rí. Kò tí ẹ gbẹ́nu ọ̀nà ọbẹ̀ kọjá rí. Etí ló fi ń gbọ́ olóṣì. Sọ́dọ̀ kó bá àwọn èèyàn gidi rìn. Ní bá oníre rìn kí ire tiẹ̀ lè dé. Ìwọ sọ pé orí burúkú ló fẹ́ máa ṣe kiri, ló fẹ́ máa jà kiri, ló fẹ́ máa ṣe wèrè kiri. Kọ́ máa lọ wo wọn ò ní lọ wo kí ni ìwọ jẹ́ ó débí ná. Ẹ̀mí àfẹ́ bọ́. Nàìjíríà ló sì wà tó sì fẹ́ para ìwọ jẹ́ ó débí ná. Wọn ò ní wo kí ni. Return of Arinze a máa wò ni, a máa wò, a máa tutù wò, kò sí nǹkan tó máa ṣẹlẹ̀, kò sí nǹkan tó máa ṣe anybody. Nǹkan tó bá wù ẹ́ ni kó ṣe, àrà tó bá wù ẹ́ ni kó dá. Ṣọlá pé ibi tó bá lè wọ̀ lọ. Ṣé bí o sọ pé o máa fi ilẹ̀ ọ̀gẹ́rẹ́, mo rò pé sọ pé fẹ́ pirate fíìmù ní ẹ̀ pirate eléyìí mọ́. Ṣé bó sọ pé o máa fi ilẹ̀ ọ̀gẹ́rẹ́, o máa fi báyé wọn jẹ́. Ilẹ̀ ọ̀gẹ́rẹ́ dé sínú ẹ̀rù bá pé tó ń bá lọ wọ bí báyìí nǹkan máa ṣe òun. Kò sí bó ó ti ṣàgùn ògùn yẹn ò ṣiṣẹ́, torí ẹ̀ ló ṣe wá síta tó bẹ̀rẹ̀ sí ń drop, tó bẹ̀rẹ̀ sí ń ṣa kọ́mẹ̀ntì jẹ́ tó ń ṣalẹ̀ jẹ́ kiri. Èwo billionaire tó ń kàtà wọlé, òun ló ń ṣalẹ̀ jẹ́ káàkiri lórí social media tó ń àtàkì gbogbo èèyàn. Ṣé ó dárúkọ ẹ̀ ni? Báwo la ká sọ pé òun fẹ́ lọ wo fíìmù, báwo ló ṣe kàn ẹ́? Ìwọ ló ní executive producer lóònù ni owó ẹ̀kọ́ ló fi yá, bó lọ yáwó yá ni. Àwọn èèyàn sọ pé tó má ti yáwó yá fíìmù, ẹ jẹ́ a lọ wo kówó má bàa wọgbó. Ó dẹ̀ bẹ̀rẹ̀ sí sunkún síbẹ̀. Ẹnu ẹ náà ló fi péré bó ẹnu èèyàn lèèyàn fi ń pe tèmi dire. Lójú ara ẹ o rò pé Queen Mother mo máa bá tiẹ̀ jẹ́. Lójú ọmọ aráyé bó ṣe ń jáde lẹ́nu ẹ báyìí lọ́lọ́run change ẹ̀ sí nǹkan tó dá létí ọmọ aráyé. Because tí jealousy ò bá pa ẹ́, ọ̀rọ̀ Queen Mother ló sì máa pa ẹ́ ńjọ́kan. Jealousy but wọn ò mú yàn sí wọn dẹ̀ kí n mú late comer. Tí Queen Mother bá gbé Return of Arinze jáde, ìwọ náà gbé Return of Arinze jáde náà. Tó ta ló lè takú láyà? If you can do it, do it. Kì í ṣe pé kó máa fi ilé tí ò tí ì ṣetán àti ilé tó kó chandelier dáadáa sí kó máa fi hàn wá. Ó máa fi lé bùkà. Ìdí iṣẹ́ láti mọ ní lọ́lẹ̀, iṣẹ́ ni wọ́n ní kó wá ṣe. Tó bá mọ̀ pé ṣú ọ̀fun ẹ̀ ò dẹ̀ yẹn àbẹ́ ó ṣe wà yí owó ẹ̀ ló fi ya fíìmù. Nǹkan tó bá ní kó lọ fi yà tí ẹ jẹ́ yọkan náà ká tiẹ̀ wò pé kí ló yà gan. Ká fi gagbága ká wò pé báwo ló ṣe lè pull èèyàn sí, ta ló máa wò. Ìwọ gan mọ̀ pé o ò lórí èrò, ṣáwọn warriors mélòó ni gbogbo wọn. Wàá jẹ gbèsè bọ̀ ní Ṣọlá pé nǹkan tí Ìyábọ̀ ń ṣe yìí, táwọn ọ̀rẹ́ ẹ̀ ń ṣe yìí behind the scene ní Arinze Obasanjo, tó bá ṣe ó máa jẹ gbèsè ni. Láti nìkan ló máa jókòó tó máa wò. Àwọn ará ilé yín nìkan ló máa bá yín wò. Ó máa jẹ gbèsè torí pé kí ni you yourself know that you cannot. O ò lè ṣe, you cannot do it. That is why ó fi ń dùn ẹ̀ gangan pé báwo ni pẹ̀lú bó ṣe ṣépè tó, pẹ̀lú bó ṣe ṣe pàtó, pẹ̀lú bó ṣe rò pé kó bá yé ọmọbìnrin yìí jẹ́ tó nǹkan ń dáa fún ni. Àwọn èèyàn nífẹ̀ẹ́ sí ni. Nǹkan tó ń dùn ẹ́ nìyẹn pé báwo ni kí ló fi ń ṣe tó fi ń kanra kiri. Ṣé ò ló bá tiẹ̀ jẹ́ ni? Tó bá yáwó ìwọ náà lọ yáwó tiẹ̀ náà. Tó bá dẹ̀ sọ pé olówó ẹ̀ mọ́wọ́ ẹ̀ kó fi lọ ṣe tiẹ̀ náà. Kí ló dé tó fẹ́ para ẹ lórí ọ̀rọ̀ Ìyábọ̀? Tó bá kọ́lé lónìí ló gbá. Òun kọ́ ló ní ilé lọ rent ẹ̀ ni. Tó bá wọṣọ ṣé irú aṣọ tó yẹ kó wọ̀ nìyẹn, kò lówó. Tó bá travel ṣé ìlú tó yẹ kó lọ nìyẹn, ìwọ́dẹ̀ rẹ̀ ó máa wà nílé, ó máa gbúròó ta ni. Ó tún ṣe mú bí sinimá movie tí ó tún sọ pé ó lọ yáwó ni òun kọ́ ló ṣe. Wọ́n gbówó sílẹ̀ tó fi ṣe ni. Ìwọ náà ṣe tiẹ̀ káàárẹ̀. Sórí ìjà yẹn á dùn jà, kì í ṣe pé kó máa fẹnu jà lórí social media. Ìwọ falẹ́nu. Ẹni tó bá fẹnu wa mọ́tò kò kì í jam. Ìwọ ni billionaire, ìwọ ni trillionaire. Ẹnu nìkan là ń rí. Ìwọ ni billionaire, ìwọ ni trillionaire. Kìkì ẹnu ni. Tó bá mọ̀ pé ó ṣú ọ̀fun ẹ come to the stage. Ibẹ̀ gógó ni kì í ṣẹnu, má máa fẹnu jẹ́ ẹran sáwò fún wa. Ó máa ń dùn ẹ̀ pé kí ló dé táwọn èèyàn tẹ̀lé Queen Mother, because she know they talk. Kì í wo no be chocho, e choke. No be chocho on social media. She dey show workings. Ìyábọ̀ dey show workings. You na chocho. O ti rojọ́ gbogbo ẹnu ti bó tán.
ìwọ chọ́chọ́chọ́ ni pé o lè sọ̀rọ̀ kì í ṣe èèyàn tó lè sọ̀rọ̀ action ni tó bá sọ pé camera cut action kọ́ rí ẹ lórí stage kan rí pé jẹ́ owó lélẹ̀ kì í ṣe pé kò wà nù kí ní kò máa gbúrò ta ṣe rántí ayé ọjọ́ tó release irú fíìmù yìí láyé ọjọ́ òun kí ló kàn wá pẹ̀lú ayé ọjọ́ nísìnyí náà ń sọ tó bá ṣọ́ fún ẹ gbé gẹ̀ẹ́sì ṣọlá pé that is it if you show for your papa wà á gbé gẹ̀ẹ́sì báyìí pé kí lẹ ṣe tèmi ò lè ṣe ilẹ̀ ṣe téèyàn kan ò ṣe rí látijọ́ tó ti ń rojọ́ àwọn colleagues ẹ̀yìn náà orí YouTube láti rí pẹ̀lú Aliu fídíò tó tún ṣe lórí YouTube yẹn níbi táyé ẹ bàjẹ́ dé táwọn èèyàn ń lo 3 days wọ́n fi ń ṣe fídíò lórí YouTube tó ń fídíò yẹn ti lo almost èyí ẹ̀ báyìí 200,000 ló ṣe wà YouTube nìyẹn o wá wo how poorly you perform tó bá jẹ́ pé cinema no be cho. This is why Queen Mother have people she no dey do cho she dey show workings no kì í jalè náà ó lè Ìdúmọ̀tà ó lè Ìdúmọ̀tà báwo lọ rí mọ́mí kìíní ọba ńlá ìdí àti olé ìdí àti olé ìdí àti olé Ṣọlá gbé ní tó bá jẹ́ pé wọ́n lọ jalè báyìí kán lọ jí nǹkan ní nǹkan ìwọ ló máa kọ́kọ́ yọjú tó bá ti di pé káwọn èèyàn ṣiṣẹ́ ìwọ máa gbé wọn ṣépè ni wọ́n ṣépè fún ẹ ni ṣọ́ ṣépè fún ẹ ni olóṣì ẹlẹ́nu wíwọ́ gbogbo ẹnu ti wọ́ tán páàdì ni wèrè ń lò á kó páàdì sọ̀yàn á kó páàdì sídì á wá rorò mọ́ wọ́n máa rùn fò ó ti bóra ara ò ṣe é rí ọpẹ́lọpẹ́ ọlọ́run ṣe òyìnbó tó dá fíltà Ṣọlá pé ò bá rí bíi ẹ máa rò pé ẹ rí wọn ni ọmọ òṣì ọmọ àbí ìpabẹ́ ó ṣe fún advert ó ṣe àti negative àti positive keep it coming a máa fi ìgbésí ayé ẹ a máa fi ta return of ṣé o mọ̀ pé ìwọ ò lè sell market ìwọ ti ṣọ́ọ̀bù pa ni òun kó ṣọ́ọ̀bù wọlé òun kó gbá wọlé ni gbà àwọn tó fẹ́ ṣiṣẹ́ máa bú wọn máa ṣépè fún wọn máa bà tiwọn jẹ́ ayé tẹ ló máa gba ìràwọ̀ tiẹ̀ fi tajà fún wọn nítorí ẹ̀rí lọ́jọ́ mẹ́ta tí wèrè kan wá sunkún pé wọ́n gbàràwọ̀ ìràwọ̀ Lizzy ìràwọ̀ stepping stone ni ládà ní Lizzy wọ́n á fi ẹ́ ṣe àkàbà síbi ògo wo fídíò tí Queen Mother ṣe lánàá pé donation òun lò ó rí bó ṣe viral táwọn èèyàn tún ṣùbò pé eléyìí tún gbẹnu tán wo eléyìí tó tún ṣe léni ìyẹn náà tún viral tó ti bẹ̀rẹ̀ sí ń jù káàkiri kò sí nǹkan tó sọ tó viral àwọn èèyàn kan wo pé wèrè lọmọbìnrin wèrè jalè kó tún wá lọ jí fọ́tò onífọ́tò ó lè ti wà nú ẹ̀jẹ̀ ìwọ ọmọbìnrin ó jalè ó tún lọ jí fọ́tò onífọ́tò lórí péèjì ẹ̀ kí ló ń wá kiri kí ló dé tọ́kọ ẹ̀ ò balẹ̀ báyìí kí ló dé tọ́kọ ẹ̀ ò balẹ̀ tó kàn ń sá kiri ó jẹ́ má sáré mọ́tò kó lọ kọlu kẹ̀kẹ́ kó lọ kọlu kẹ̀kẹ́ Germany kó lọ kọlu tírélà ṣé ẹgbẹgbẹ̀rún ẹ̀ ò lè dáṣẹ́ ìdúró nǹkan tí ò tí yẹ ni ṣé nǹkan tí babaláwo tó sọ fún ẹ pé kó lọ ṣe dàbí ta ló sọ fún ẹ wípé kó lọ máa kọ́mẹ̀ntì kiri bóyá wọn ò ní wù wo ìwọ ní sùúrù yẹ kó wọ̀ bí náà ìwọ ní sùúrù ṣebí Naija ló ti fẹ́ para ẹ̀ nǹkan tó sì máa gbé jáde kúrò Naija ń lọ Ghana ń lọ Tanzania ń lọ Canada ń lọ UK ń bọ̀ lamẹ́ríkà wọn ò tí ì lọ gbogbo ìlú yẹn ló ti fẹ́ para ẹ̀ you go cry you go cry while you hala mo ní 10 billion ní 10 billion gang bẹ́ẹ̀ ni 10 billion gang ni ó sì ń lọ 10 billion a sì wà ní bíi 1 billion síyìn ló sì fẹ́ kú ó lè dáṣẹ́ ìdúró àfi tó bá fẹ́ para ẹ̀ dànù Ṣọlá pé wà á kàn para ẹ ni if you dedicate your life kó máa ṣá kọ́mẹ̀ntì kiri kó máa kọ́mẹ̀ntì kiri kó máa attack àwọn èèyàn kiri still náà wọ́n sì máa wò ó dandan ni still náà a sì máa ganu sí i kò sí nǹkan tó lè ṣe kò sí nǹkan tó fẹ́ dà kò sí nǹkan tó fẹ́ ṣe mo gbọ́ tí wèrè Bukky eléyìí ikú sọ pé òun máa attack gbogbo èèyàn attack ẹ kí ló fẹ́ dà ìwọ gan are you not even under attack àìsàn ò ti attack ẹ mọ́nú ilé ni ṣé àìsàn ò ti àtáàkì ẹ mọ́nu lé ìwọ lè o ti àtáàkì ọmọ ìwọ ló sọ pé fẹ́ máa àtáàkì gbogbo èèyàn tó bá ti rí ní ẹgbẹ́ Ìyábọ̀ continue ẹ máa àtáàkì wọn máa fi máa ní popular sí ni iṣẹ́ Àṣàbí Ọlọ́ṣẹ tó ṣe dead body activist ṣé o ti gbé tì í sí rẹ o tún ti ṣàṣetì lórí ẹ o ṣeṣẹ́ Mohbad o ṣàṣetì o tún ti ṣeṣẹ́ Àṣàbí Ọlọ́ṣẹ
ó tún ti ṣe àṣetì lórí ẹ̀ ẹ̀yin aláṣetì group of aláṣetì òṣì wọ́n sọ pé yẹn kó ìmọ̀dà ó máa ṣe léyìí ó máa ṣe kí ni ẹ lè ẹgbẹ́ kó sí lọ nínú sọ tẹ bá níṣẹ́ lọ́wọ́ ẹ̀ ní máa ṣọ́lé ayé aláyé kiri náà ẹ̀ ní máa wéyàn tẹ́ fẹ́ pull down ṣé kó ìmọ̀dà wá kó ìmọ̀dà máa yín ṣe fúrákàsì tó wá rògbò máa bọ̀ wọ́n ní mò ń sọ fún yín pé tó bá gbé social media lọ lẹ́ni ayé ẹ̀ ti bàjẹ́ Ṣọlá pé ibi tó máa ti ń jẹun mà nìyẹn tó bá gbé péèjì ẹ lọ lẹ́ni lásán ebi ti dé ebi lè ń dé sọ̀rọ̀ pé ìmọ̀dà jọ àwọn tó ń lo social media láti fi jẹun ni àwọn lè ṣe fíìmù ni àwọn lè rí láì lórí social media ìyàtọ̀ wà ń bẹ Bukky tó bá gbé òògùn níṣẹ́ tó ń ṣe náà tẹ́lẹ̀ tó bá gbé social media lọ́wọ́ sì báyìí kí ló fẹ́ ṣe kò sí nǹkan kan tó máa rí jẹ kò sí nǹkan tó máa rí ṣe òótọ́ nìyẹn kì í ṣe pé kíní ebi ò lè pàyàbọ̀ mọ́ ó ní owó tóun fi ṣe fíìmù yẹn gan lè rà lé sí Lẹ́kì ó yá clock it Bukky ṣó gbọ́ Ṣọlá pé tó kúrò lẹ́kọ̀ọ́ tó lọ kọ́lé síbàdàn wọ́n ní owó tó fi ó lè rà lé sí Lẹ́kì tó fi ṣe fíìmù yẹn lásán àwọn ilé òkè ń jalè kì í ṣe pé kọ́ lọ máa da nǹkan borí lọ jalè inú ìdùmọ̀ta kọ́ máa da petrol lé wọn lórí no tó bá jẹ́ yẹn ni ibẹ̀ náà ti máa rí ẹ tó bá yẹ pé kọ́ jí nǹkan ní nǹkan kọ́ lọ ṣe reverse transfer fake transfer kọ́ lọ máa jí góòdù kọ́ máa jọ́kọ́ ọlọ́kọ́ ibẹ̀ náà ti máa rí ẹ ó jalè jù ó jalè débi pé ọmọ Chinese tún jáde po tún já wọn lólè olè ní ẹ olè díran olè náà ni láti kọ́ fẹ́ wá jẹ́ ẹ ni ó fẹ́ wá jẹ́ ẹ lólè ara àtólè ẹ̀mí kó tó di pé òun náà kàgbákò ìwọ náà lọ sínú ìdúmọ̀tò fẹ́ lọ jà wọn lólè bẹ́ẹ̀ o tún kàgbákò náà ni ẹjọ́ ń kàgbákò papọ̀ ẹjọ́ ń kó àrùn kó àgbákò ẹ̀yin wèrè gbogbo return of arins o ẹgbẹ́ wo láúdà ẹ láòdì ẹ kò ní dáa fún ẹ tó bá láòdì ẹ tó bá dúró ọmọ àlè ní ẹ tó bá polówó fíìmù ọmọ àlè ní ẹ ṣe bó ti sọ di ṣẹ́ńsìn tó bá polówó fíìmù olórí ọmọ àlè ní ẹ ìmọ̀ ṣe kí ni ìmọ̀ wo wàá sáré kò ní sí nǹkan tó ń lé ẹ kí ló fi ń ṣeré ìpínmọ̀dà ní ó pọ̀ létí owó lọ́wọ́ kí ló fi ń ṣeré olùgbé lásán ni àwa máa wá rán náà lé àwa mórí lọ́gbó àwọn àtẹ̀lé ìwọ tó ti tán fún àzáò náà a lè tẹ̀lé èèyàn títí ẹ ti ta náà èèyàn tó bá mọ̀nà la èèyàn tó ń ra lẹ́sí Banana Island tó ń ṣe sinimá movie tó ń rilẹ̀ tó ń rí gbogbo Nàìjíríà èèyàn tó bá mọ̀nà la máa tẹ̀lé tí ò kì í ṣépè fọmọ taari ìgbéyàwó ọmọ ẹ tó mú yọgàn ó náà máa tẹ̀lé àlè tẹ̀lé èèyàn títí ẹ ti bàjẹ́ tí ẹ ti bàjẹ́ Ṣọlá pé ayé ẹ ti bàjẹ́ orúkọ ẹ ti bàjẹ́ gbogbo nǹkan tó build ní ayé ó ti dòfo mọ́ ẹ lọ́wọ́ customer you no get èèyàn ò ní social media nìkan ló fi ń jẹun ta ló fẹ́ tẹ̀lé wèrè ẹ wá fi kún ìmọ̀dà sílẹ̀ kí ni máa sọ pé mo wù mí lára ẹ náà ìwọ tó kì í wẹ̀ wàá máa wọṣọ kan fún 3 days ọ̀bùṣọ̀ṣọ̀ ní ẹ tó máa rùn tó tún máa sọ fún ẹ pé ò tí ì wẹ̀ fọjọ́ mẹ́ta òun rán oró lọ́wọ́ ṣé nǹkan tí mo fẹ́ fi ilé ayé mi wá ṣe nìyẹn nǹkan tí mo fẹ́ kọ́ lára ẹ nìyẹn kí n má ní sinmi kí n máa fi ojoojúmọ́ jà kiri kí n mọ́mọ́ ilé kí n ṣépè fún kí n mélè kí n ṣépè fún kí n mélè kí n bá tiẹ̀ jẹ́ nǹkan tí mo fẹ́ fi ayé mi ṣe pẹ̀lú ẹ̀ nìyẹn orí ẹ̀ ti burú èèyàn wá ní nísìmí ilé ọkọ tó bá ṣe ṣé òtàn sí ibà mi lọ ká mọ́kọ mi mo dì má àwọn ọmọ mi ó tán èèyàn tó ń jẹ tó lálàáfíà sí ara ẹ̀ sẹ́nu ara ẹ̀ Ṣọlá pé look at you wọ́n lé ayé ẹ̀ look at yourself nǹkan tó reduce ara ẹ̀ sí wọ́n á fi ẹ́ ṣèpolówó ọjà Ṣọlá pé onípolówó ọjà wọ́n fi ẹ́ ṣe advert free advert wọ́n ò tiẹ̀ tún sanwó fún ẹ èyí tó bá tiẹ̀ sanwó fún ẹ máa sọ pé ó ṣàgbowó ọ̀fẹ́ nígbàlà olóṣì olórí ibú ayé ẹ̀ ti rán ìbọn ṣe ń wọ́ ọ̀ṣẹ́ wọ́n kàn fi ẹ́ ṣẹ̀sìn comment section was brutal bó tuntun reduce ara ẹ̀ nǹkan tó máa ń já ẹ̀jẹ̀ kò kì í yé mi ṣé wèrè yẹn máa ń bú ẹ̀jẹ̀ ni how can you reduce yourself to go and be attacking people nínú comment section o mọ̀ pé comment section ayé ni wọ́n ò gbọ́ pa wo bó ṣe wash ẹ bó ṣe disgrace ẹ kúrò ńbẹ̀ ó ló ṣe olórí burúkú wo bó ṣe disgrace ẹ ó lọ sínú comment section èèyàn ó lọ ń drop ṣé ni ẹ wá sínú comment section ni gbogbo ẹ ti ta ẹ lára ó lọ sínú comment section èèyàn ó fẹ́ lọ búlì ẹ nìyẹn wọ́n búlì ẹ padà ní olóṣì aláyé bàjẹ́ aláyé rírun wọ́n púṣì tí ẹ padà ní wọ́n ní ta ló lòṣì yálà jẹ́ ẹ ló lòṣì ta ló bà tiẹ̀ jẹ́ ta ló ní kó má ní ìsinmi fọkọ síwín
fọ́kọ sògónù fọ́kọ sọ bísínẹ́sì nù lọ́tọ́ tó ti má rí láyé ẹ̀ ò ti nísinmi ni ò ti nítumọ̀ mọ́ ti gbégi eléra kúkú ríra yín he ni èèyàn tó bá kú pàdé èèyàn tó máa pa ni ó lè gbé ó lè gbà kọ́ lẹ́ fi ríra yín ni ẹ̀yin olóṣì látẹnu gbogbo olè náà lọ́kọ ẹ fẹ́ wá já ẹ̀ náà láti jígólò olè náà ló kọ́ ló fẹ́ wá já ẹ̀ ni ìwọ náà tún lọ jalè inú ìtumọ̀ta ó lè díran ẹ wá ń fẹ́ wọ́ kiri ẹ̀ ń jalè kiri ẹ̀yin olè yìí wọ́n á fi rẹ ewé queen mother tó ń ṣiṣẹ́ ó gbọ́ pò jalè rí ó ní ṣó ṣìyàn mú ni ìbí wọ́n ló lè dùn mọ́ta alákadá ẹnì gágá ṣeré kán lọ wo nǹkan tó ń ti ṣe ìyẹn mo fẹ́ máa fi ilé ayé mi ṣe èèyàn tó ń dún lọ́wọ́lọ́wọ́ là ń gbọ́ ìwọ ò dún mọ́ ìlú ẹ ti yànà ìwọ ò dún mọ́ àwọn tó ń dún lọ́wọ́lọ́wọ́ là ń gbọ́ òun la fẹ́ tẹ̀lé kì í ṣe pé kó wà nínú ìṣẹ́ kó máa pè tán ọ̀la lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ yìí o ò lè ṣe nǹkan kan mọ́ ó ti tán ó ti bọ́ fún ẹ gbogbo jealousy àti hatred tó fill ẹ up yẹn tó fi wò pé queen mother you will do with her wọ́n sọ rí pé ó ti tán fún ẹ ayé ẹ ti parẹ́ ó ti tán kò síbì kankan tó lè kọjú sí executive producer ìwọ rẹ́yàn tó máa gbówó lẹ̀ kó fi ṣe cinema movie àbó olówó gan tó fẹ́ gbélé ibo ló ti fẹ́ rí o má dúró lè tó máa jà wàá fọ́ báǹkì gan ni kó tó lè ṣerú múbì Ìyábọ̀ Òjó wàá gbébọn báyìí wàá lọ fọ́ báǹkì wàá mú láti dání ìjọba àkọ́kọ́ lọ jalè ní kẹ́ tó rírú owó yẹn kẹ́ sọ pé fẹ́ ṣerú múbì ìwọ ló wá jáde tó wá ń sọ̀rọ̀ kí ló fẹ́ sọ wọ́ ìtọ́nà Varinzo ìyá ẹ̀ kó máa gbọ́nu sàárè kó máa polówó ẹ̀ ní Return of Varinzo is here to stay bẹ́ẹ̀ ni lájọpọ̀ wá ń sọ̀rọ̀ ìwọ náà sọ ni ìwọ tóhun ẹ̀ ò dùn mọ́lẹ̀ ayé ṣòṣì exist ṣá are you still existing ṣé mọ̀ yìí wọ́ àwa máa wò àwa máa sọ fáwọn yẹn a lè máa polówó ẹ̀ bẹ́ẹ̀ ni Queen Mother èèyàn tí a ní ojú òde ní ti ìwọ ò láṣọ gidi lórí ìkówó tí ẹ lérò ìyẹn ló tún jó ẹ everybody all way to kini to cinema ẹ jẹ́ bó ṣe jẹ́ ẹ̀yìn èèyàn mi ẹ jẹ́ mọ̀ pé tẹ bá fìlè bá this video have a wonderful day bye.